ìgbìmọ̀ tó mójútó ń tó jẹmọ́ ti ayẹyẹ ọdún ìṣọ̀kan eléyìí tí ìlú Ìpòbẹ́ ó gbàlejò ẹ̀ lọ́jọ́ 10 oṣù kẹrin ọdún 2025 ti ṣíde fún ayẹyẹ títa aṣọ ọdún ìṣọ̀kan tọdún 2025 èyí tí ó wáyé nílùú Ìpòbẹ́ Ọ̀ṣọ́lọ̀ níwájú kábíyèsí ọba Ilé-Ṣíkàmí Adébọ́lá Adékìwọ́ Ọ̀tẹ́bọlẹ̀ lẹ́tọ̀ gbogbo ti wáyé olóyè Kúpọ̀lì Augustin lásìkò tó ń sọ̀rọ̀ láàfin ọba ìlú Ìpòbẹ́. omili wọn fi ṣe aṣáájú ìgbìmọ̀ yìí ń ṣe ìpalẹ̀mọ́ ọdún ìṣọ̀kan ọmọ Yorùbá ti gbogbo Benin yọ fẹ́ wáyé ní Ìpòbẹ́ líbí ní oṣù kẹrin ọdún yẹ̀wò náà yìí kálukú ní ti ń sọ tẹ́lẹ̀ wọ̀ ní báṣọ kò dé ọdún kò yá báṣọ kò dé ọdún kò yá aṣọ náà ló dé yìí olè owó lẹ́kẹ̀mí yìí ǹjẹ́ ìgbà aṣọ dé ǹjẹ́ ọdún yá ní jẹ́ yẹ gbogbo ọmọ ẹ̀ka rẹ̀ jire ọmọ Yorùbá ọ̀nàgó ìdáṣà gbogbo oníyé ó ti mọra ẹ̀ lí Yorùbá nílùú Benin lọ́rọ̀ yìí kan kò sí fọ̀lẹ́ ẹ̀yìn olè yanga debú wọn mọ̀kọ́lé wọn wọ́n ṣe tiwọn lọ́tọ̀ àbí ẹ̀yìn kìíní Basila ǹhún bá ń tẹ wọn àti Manigri àti ẹ̀yìn àlejò wọ́n ṣe tiwọn lọ́tọ̀ ǹhún àjọmọ̀ ṣe é ni bá ti jọ ń ṣe yàn ti bẹ̀rẹ̀ láti ìlú Ìsàvẹ̀ kàn ṣe lí Kétu yàtọ̀ àlọ́ ṣe lí Dàsà òun náà láti fẹ́ ṣe ti Ìpòbẹ́ ká ẹ̀ lé ọdún ni ǹjẹ́ Ìpòbẹ́ ti múra kalẹ̀ ẹ̀ ti gbọ́ kábíyèsí wa òòlì ẹlẹ́lẹ́jọ lé pàtàkì ó ti sọ kẹ́lí Ìpòbẹ́ ti dọ́gba láti gba gbogbo àlejò wọn ẹ̀yà gba gbogbo wọn lé Ìpòbẹ́ líbi. ẹ̀tọ́ ni kó yọ wá pé àwọn ní alága ìgbìmọ̀ tó ń darí ayẹyẹ ọdún náà èyí tí ìlú Ìpòbẹ́ gbà tó fẹ́ wáyé ní ọjọ́ 10 oṣù kẹrin ọdún tá a wà yìí fún ìtẹ̀síwájú ọba Ilé-Ṣíkàmí Adébọ́lá Adékìwọ́ Ọ̀tẹ́bọlẹ̀ èyí táwọn oníròyìn dẹnu ọ̀pá gbóngbóng wọn kọ làwọn náà pẹ̀lú ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ìṣídìí aṣọ náà. gbàbí kankí gbogbo ọmọ Yorùbá Benin pápátá láti òkè délẹ̀ fàlẹ́ kẹ́kú ọdún kẹ́kú ìyèdún òun yìí fàlẹ́ aṣọ náà là ń sọ ká ń sọ láti jọ ẹ̀rọ aṣọ náà ló dé yè aṣọ náà sì dé yè à ń fẹ́ fàlẹ́ gbogbo ọmọ ìṣọ̀kan Yorùbá wọn pápátá nílùú Benin kájọ pójú gbèsè kára aṣọ náà fún kọ́ yẹ wá lẹ́jọ́ náà pé tí máa ń yẹ àwọn okùn wọn tí ń ṣe é bọ̀ láti ìjọ wa lọ oṣù kẹrin ọdún ẹ̀wọ̀n náà yẹ ná mẹ́wàá ẹ̀ títí di 12 ní bẹ́ẹ̀ ná mẹ́wàá ní ti bẹ́ẹ̀ títí lọ 12 ká gbójú gbèsè ká ṣe fún kó lè yẹ wá nílùú Ìpòbẹ́ líbi náà la fẹ́ ṣe mo kí gbogbo àwọn ọmọ Yorùbá wọn yóò lẹ́gbẹ̀gbẹ̀ tọ́wé ní o Kétu Ìfọ̀yín Àjáwẹ̀ Ìsábà Ahóyeye Ìgànná gbogbo àfọ̀lé Ọlọ́run ọ̀fọ̀wàṣẹjọ náà kò láyọ̀ àtàláfíà ọkùnrin fún oníkàdáwò oníkà iye là ń tọrọ ìlú Benin náà ọgbò sí jù bẹ́ẹ̀ lọ ìlú Ìpòbẹ́ yẹn fẹ́ ṣe yìí ń bọ̀ yìí Ọlọ́run ṣe àjọpọ̀jú pèsè kan ṣe ní láyọ̀ àtàláfíà. Kásùmọ̀ Ṣọlá ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Ọ̀ṣọ́lọ̀ TV Abudu Ọláníjà ló gba àwòrán àti ohùn sílẹ̀. Ọ̀ṣọ́lọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.